من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلاة وسلاما دائمين متلازمين على حبيب الله محمد صلى الله عليه وسلم خاتم النبيين وعلى نبي بعده. أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Adúpẹ́ fún Ọlọ́run. Jàmá ẹ jẹ́ ká sọ pé alhamdulillah. Ọba wo náà ni ọba tí a dúpẹ́ fún? Ọba tó sọ ọjọ́ òní, tó ṣe ní ọjọ́ ìdùnnú, tó ṣe ní ọjọ́ oríire fún àwọn ìdílé alálùbáríkà. Ìdílé bàbá Ali Tawhid tí wọ́n jẹ́ ẹnjìníà. Àwọn pé ẹnjìníà Ali Tawhid kò sí bá ṣe pé tí ò lọ. Àti àwọn ìdílé bàbá wa Sọ̀làwùdín tí à ń ṣe ìdàpọ̀ mímọ́ láàrin àwọn ọmọ wa kìíní àti ọmọ wa kejì tí à ń pe orúkọ àpá wa àgbà tí a tọ̀wọ̀tọ̀wọ̀ orúkọ wọn Aláàjì wa Lukman Sọ̀làwùdín àti Aláàjà wa Ali Rahmatullah kí ọba Allah kí ọba fi àlùbáríkà sí. Tí èèyàn bá wà ní irú ìkàlẹ̀ báyìí, àwọn ohun tí ó tọ́ fún Mùsùlùmí láti ní àti láti ṣe gẹ́gẹ́ bí ẹ̀tọ́ nínú ẹ̀sìn Islam. Àwọn bẹ̀ ni pé wọ́n ń sẹ́ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n ń ròyìn ayé fún wa. Bó o láyé ṣe rí kiri bẹ́ẹ̀nu ayé tá a sọ pé alhamdulilayi àwa náà rí gbádùn ayé. Ó ní àdúnìyà. Ó ní ilé ayé ìgbádùn láyé o. Èyí ò gun mọ́tò ni, èyí ò kọ́lé ni, èyí ò bímọ ni, èyí ò gbéyàwó ni. Ṣùgbọ́n tó jẹ́ gbádùn ayé ni kí ni o? Òun náà ni ìmọ̀ra tó ń sọ̀yà. Òun náà ni kí ni o ní ìyàwó alálùbáríkà. Aláàjà wa Rahmatullah, mo kí ẹ púpọ̀, mo sì kí Aláàjì wa Lukman. Aláàjì wa Lukman, àwọn ẹ̀tọ́ kan ń bẹ tọ́jú ọ̀ranyàn fún ọ láti ní lórí ìyàwó rẹ̀. Pẹ̀lú àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní ma minkum al-baha falyatazawwaj wa man lam yastati' fa alayhi bis-sawm. Òjíṣẹ́ Ọlọ́run ẹni tí gàtìgẹ̀ ń bẹ fún ọ̀ṣunfà wípé ẹnikẹ́ni tó bá lágbára nínú ọkùnrin tí a jẹ́ ọ̀dọ́langba lásìkò yìí níbikíbi tá a bá wà tí agbára wa gbé láti fẹ́yàwó oṣù tó burú bẹ̀. Ṣùgbọ́n tí ẹ̀mí wọn bá gbé alẹ́tọ̀ láti lè máa gba àwẹ̀ bí àwẹ̀jọ Monday, àwẹ̀jọ Lámísì. Wọ́n pa àwẹ̀ kan ní Yawma Abid. Òun náà ni àwẹ̀ ọjọ́ 13, ọjọ́ 14 àti ọjọ́ 15 nínú oṣù ojú ọ̀run nínú oṣù kọ̀ọ̀kan. Wọ́n ta fẹ́ sọ bẹ̀rẹ̀ pé Àlájì wa Lukman, ìtọ́jú alájà wa yìí ọ̀dọ̀wọ́ rẹ̀. Orúkọ Ọlọ́run ti sọ nínú Al-Qur'an pé àrìjálù qawwamuna 'ala an-nisa. Ìyẹn ni pé Ọlọ́run ní òun gbé ọlá fún àwọn ọkùnrin ju kí ni o ju àwọn obìnrin lọ. Nípa tá a sì kí ni o nípa tá a mọ̀ fún àwọn ìyàwó wa jẹ. Nípa tá a mọ̀ fún àwọn ìyàwó wa fún. Nípa táwọn ìyàwó sì kí ni o tí wọ́n mọ̀ wọ̀ lásán. Àlìbá àti Ànábì sọ níbẹ̀ yẹn. Àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọ́n pè ní ìgún mẹ́ta ni wọ́n pè é. Aláwọ̀kọ́ bẹ̀ ni pé aláwọ̀kọ́ ni ìgún ẹnu. Ẹlẹ́ẹ̀kejì ni ìgúnra. Ẹlẹ́ẹ̀kẹta ni ìgún òórùn. Mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n gbọ́dọ̀ pè sí ọ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọkọ ìyàwó. Alhamdulilayi, èmi náà rí ìyàwó fẹ́ o. Ìgbà táwọn bàbá tó bí ọ lánàá tí wọ́n jẹ́ bàbá wa olóríire Aláàjì wa Sọ̀làwùdín àti ìyá àdùnnú tí wọ́n jẹ́ ìyá àlùbáríkà. Mẹ́ta yẹn Ọlọ́run pè sára bàbá wa alhamdulilayi, bàbá náà ló jókòó yìí. Mẹ́sàn-án àjòkòó yìí Ọlọ́run ni kò pèsè pé sáà pèsè wọn yẹn tí mẹ́ta yẹn ọ̀bá yí ọ ó lè lọ gbẹ̀kọ́ látọ̀dọ̀ wọn. Àyíkọ́ ọgbọ́n tí Ànábì sọ sallallahu alaihi wasallam. Ìgbó ẹni ní pé ohun tí ìyàwó rẹ̀ ọ̀ma jẹ time to time. Ọgbọ́dọ̀ provide all the necessary provision. You must provide it for her. That is number one.
Nọ́mbà 2 ó ní ìgún ara. Ìyàwó rẹ̀ ọ̀gbọ̀dọ̀ máa wọ ẹnìkan tí ń kọjá láti gbogbo àbá lágbájá àbú ẹ̀kọ́ wa ni àwọn ọmọ ara wọn máa fi mí ṣe èyẹ ń tà Ọlọ́run ní ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o. Ẹ bá sàbílẹ̀ àbùjá náà aṣọ gidi tọ́jà sàlùbáríkà ọmọ ṣe kí ni ọmọ rà fún ìyàwó rẹ̀. Ẹ bá délẹ̀ kẹta ń bẹ̀ òun náà ni wípé ìgún òun èyí bísí bisẹ́ o tí ẹ gbé òní láti máa sábìsì ìyàwó ẹ̀. It's compulsory for you to do it for her whether you like it or not. Ọ̀pẹ ọkọ̀ ọlọ́pẹ̀ ọlọ́run pé darling you must answer honey you must answer sweetie you must answer my sweetheart you must answer my bread of my tea you must lọ́pọ̀ tó bá fi lè wọ́n mọ̀ dá lónìí. Is ọ̀ràn yẹn ní fún ọ láti kí ni o láti máa ṣe ìgbóhùn òun yẹn ọ̀ràn yẹn nínú ṣẹ̀dá ṣẹ̀dá. Ọlọ́run dà pé báńkì ń máa tọ́ bàlágò nínú ìrìnsà. Ọlọ́run ní ìgbà tó lọ ń bá àwọn èèyàn. Sallallahu alaihi wasallam sọ fún àdìmọ̀ pé bismillahir rahmanir rahim. Ọlọ́run sọ nínú Al-Qur'an pé báńkì ń máa tọ́ bàlágò nínú ìrìnsà. Ọlọ́run lẹ́yìn tó bá wù yín ní obìnrin ní ẹfẹ́ o. Ó wù ọ́ lọ pé alájà wa rahmatullahi. Ó sì máa ń tó lára pé ọtẹ mi lọ́rùn. Bóyá bá tẹ ọlọ́run tó náà, ọpọlọ ṣe déédéé látọ̀dọ̀ alájà. Torí pé ìtí kèéjé ká dún ọgbà, òun náà ní kí ọkọ wà disappointed látara ìyàwó rẹ̀. Àbí kí ìyàwó wà disappointed látara ọkọ rẹ̀ nípa kí o nípa mutual agreement tí wọ́n fi lára ara yín. Ọlọ́dà pé Masna ẹ̀fẹ́ obìnrin méjì. Ìsìlámù ọ̀tá kò láti fẹ́ ìyàwó mi ilé alájà wa rahmatullah. Àìbò wa ni rán o, èmi tí mo jẹ́ bàbá ìyàwó rẹ̀ ẹ̀rọ kan mo fẹ́ nóò. Ọlọ́run bàbá Usman náà ní ààyè láti fẹ́ ìyàwó mẹ́rin, súnà àtọ́lọ́ súnà àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam. Bàbá Àsìláwùdí náà tó wà bẹ́ẹ̀ náà ní ìgbàláyè náà, kò sí tó burú bẹ́ẹ̀. Ìwọ ìyàwó, you need to prepare your mind. Ọ̀rọ̀ ọ̀fẹ́ ìyàwó ilé ọ. Wọ́n wulẹ̀ banújẹ́. Àdéhùn Ọlọ́run nínú Al-Qur'an ni. Ọlọ́run báńkì wú máa tọ́ bàlákùnrin náà nìsà. Ájìwà Lukman wọ́n àpọ̀ sọ̀rọ̀ ẹ̀fọ́ tó fi fẹ́ o. Ó dùn mọ́ ní pé ọmọ tí mo rí lélẹ́yìn láti fẹ́ fẹ́ kò sí tó burú mẹ́. Ọdẹ ti rí ọdẹ ti Ọlọ́run. Ọlọ́run Masna Ọlọ́run ní ẹgbẹ́ méjì. Wọ́n sùn láàzà àyíká ẹgbẹ́ mẹ́ta. Wọ́n rúbà àyíká ẹgbẹ́ mẹ́rin. Ọlọ́run wa pọ̀ nígbà láàyè. Ọ̀fẹ́ yọ ọ̀ka ṣe alhamdulilayi. Ọ̀kàlẹ́ fẹ́ bì í. So yẹ báyìí nísìnyí. Ó bá tún wọ̀ ọdún ẹgbẹ́ mi sí ọjọ́ mẹ́ta alhamdulilayi. Ẹ̀sìn gbà aláyè bẹ́ẹ̀. Eléyìí ṣe court marriage kẹ́sẹ́. Wọ́n rú bá ó lè wọ ọkọ̀ píkèdè mẹ́rin. Ṣùgbọ́n lọ́wọ́ tó ní wá tó lẹ́yìn tó là wá náà tó lọ tó gbogbo tó ní gbogbo. Ọ̀rọ̀ àkùrọ̀ sórí condition kan. Condition yẹn lágbára púpọ̀. Tí ẹ bá wà ní àwọn tó dá àwọn grammarian tí wọ́n ṣe bí English language jáde, wọ́n àbọ̀ ní grammarian. Àwọn míì ṣe linguistics jáde, under English language wẹ̀ wá. Wọ́n á pè kíní kan ní clause. Clause yẹn àmì kan ní nínú èdè òyìnbó, wọ́n pè kíní kan ní phrase. Wọ́n ìbẹ̀rẹ̀ ká lọ. Wọ́n ta fẹ́ lọ bẹ̀rẹ̀ pé Ọlọ́run á fa ní condition kan tọ́lágbára Ọlọ́run nígbà pé tẹ́ bá ń bẹ̀rù láti lè má ṣe déédéé láàrin àwọn ìyàwó méjì, ìyàwó mẹ́ta, ìyàwó mẹ́rin. Ọlọ́run ti kí ni o pa iftum alatadilu fawahida. Ọlọ́run bá ti wá páyà pé ìyàwó méjì ò ṣeé ṣe o, ìyàwó mẹ́ta ò ṣeé ṣe o, kì í ṣe déédéé láàrin wọn. Oúnjẹ wọn ò ní lọ déédéé, aṣọ wọn ò ní lọ déédéé, àwọn ọmọ wọn kò ní lọ sí ṣùkú kan náà. Ọlọ́run ní fawahida. Ájìlú pọ́n ìyàwó kan náà ní kò fẹ́ o. Alájà wa tó ọpẹ́ yìí wàláhì ọ̀gá láti lè ó sì jọmọ lọ́wọ́. Ọmọ àdúró lọ rámọ́tà láì tá a máa sọ pé alhamdulilayi àánà àbábẹ́jọ́ná ọ̀pọ̀ lè bọ́ náà ọba. Bí wọ́n bá ṣe dúró lọ ọmọ tiwa rámọ́tà láì àwọn òbí jẹ́ náà dúró látara tiẹ̀ náà. Òòlù tí òòdìrú tó rí alhamdulilayi àwọn sáwùn ṣe kí ni ó tún bẹ lára rẹ̀. Ọlọ́run fàhí tún tẹ bá ń páyà fàwàhídà ọlọ́run ẹ̀rọ kan náà ní ọ̀tọ̀ o. Má dàrẹ́ láàmú o. Ó ṣeé ṣe kí ẹ wà láwùjọ kan, àwùjọ sì pé méjì, either bad society or good society. Either one of the two. You must belong to one side. Either one belong sí yẹn, yóò máa ìsàmì láìpẹ́ yẹn. Ṣùgbọ́n tó dábẹ̀ ni pé kí ni o belong sí ní o sí àwùjọ rere. Àwùjọ rere yẹn yóò ṣe kí ni o yóò ṣe wá láǹfààní. Yóò yẹ kí wọ́n náà ní ìfọ̀kànbalẹ̀.
èyí tó wá dá ń pè náà ní pé kí ni o náà ní kí ẹ wá jẹ́lẹ̀ sí ọlọ́run ìyàwó rẹ ọ̀pá létí méjèèjì mùsùlùmí ni ó májèlá bàtà láì tí ò ní kírun o olódìrí ni ó májèlá bàtà láì tí ò ní gbààwẹ̀ o mùsùlùmí alálùbáríkà ni ó májèlá bàtà láì tí ò ní bójú tẹ̀sí ọlọ́run ẹ máa chẹ́ẹ̀kì ìyàwó yín wò tẹ́wọ́ àti fúláfì ẹ máa pè nọ́mbà ẹlẹ́mà ìdálì ẹ máa sì máa pè my bread of my tea my butter of my kìnìkà ẹ dá máa pè bí bá ṣe ń pè ní àjẹmọ́ alhamdulilayi bó o ní sẹ́ ti kírun ọ̀rọ̀ ibo lẹ ti kí àtàwọn ọmọ rẹ ń tẹ̀sí bá ń gbé pè fọmọ mi ẹ bá ń gbé fún mujahid bá ń gbé fún alimudisid bá ń gbé fún abdulrasaq bá ń gbé fún abdulati pẹ̀lú ògo tọ́lọ́run inshallah àwọn ìbejì lọ́wọ́ òkúta yín lọ́rẹ̀ inshallah tí wọ́n jẹ́ pé ìbejì alálùbáríkà pẹ̀lú ògo tọ́lọ́run nítorí ìdílé báyìí ọmọ ọ̀fẹ́ sí ọlọ́run kọ́ ìyàwó rẹ̀ bákan náà àìní ìyàwó o torí bàbá tó bí ọ àgbọ̀wù tẹ̀lé fún àyà rẹ̀ wàláì ṣé pé àná wọn ọba dá òní òní rí báyìí o wàláì kò ní rí báyìí tẹ́gbọ́n náà ọba dá gbogbo àwọn tó dáwọn olóríire àwọn ìyá tẹ̀kíyà aláàjì wa mùtúùlà ìyá bàbá òkè fìlà àtàwọn ìyàwó olóde tí ó wà kalẹ̀ wọn à ní tẹ̀lé wọn wá wọn máa ní inú bàbá rẹ̀ ń lo kò sí tẹ̀lé wọn bò wàláì làásì. bákan náà ẹ̀sìn ọlọ́run ní first priority agbọ́dọ̀ fẹ̀sìn ọlọ́run agbọ́dọ̀ fi kọ́yàwó rẹ̀ ààrẹ Monday ni ààrẹ Thursday ni ẹ gbìyànjú àti máa gbà á tí àwọn ẹ̀bá mọ ké ibi tó dé àwọn malimat tó dé àwọn primate teacher ìyàwó rẹ̀ síbẹ̀ kì í sáwọn ṣe akíkọ̀ sọ o kì í sáwọn ṣe wọlé bí ó kéjì mọ̀ sọ o àwọn mùsùlùmí gidi aláàbọ̀ rẹ̀ wò ní jàǹbá àmánà látara ìyàwó rẹ̀ ní kò fi ìyàwó rẹ̀ sí ọmọ máa rí ìyàwó rẹ̀ inú rẹ̀ ọmọ àdùn wọn náà máa wà nílẹ̀ wọn náà máa ṣe kí ni ọmọ àdùn ọlọ́run bákan náà wọ́n fi àjẹ ìyàwó rẹ̀ nípa pé ìyá ọjọ́ lásìkò má dà láàmú kó o sì kí ló gbọdọ̀ pẹ̀sì láti. Ilé ìyàwó mo dojú kọ alájà ọ̀rọ̀ mẹ́ta láì ọmọ wa ló ń ṣe. Alálùbáríkà jọ inú wa sì ń dùn pé ọlọ́run fi ọ́ ta wá lọ́rẹ alhamdulilayi. Ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ̀wọ̀ rẹ̀ o. Má jàǹbá ọkọ rẹ lẹ́yìn rẹ̀ o. Ẹ̀jẹ̀ àkìtẹ́tì kankan ìsáyìísí tó ti mọ̀ á tó ń bẹ lára rẹ̀ má bìtú rẹ̀ tó ń bí èbùtú rà má bìtú rẹ̀. Oúnjẹ tọkọ rẹ̀ ò nífẹ̀ẹ́ sí má ṣe fún o. Ìwà tọkọ rẹ̀ ò nífẹ̀ẹ́ sí má wù sí o. Má sì ní àpótí káàkiri ládùúgbò. Ẹ̀jẹ̀ ìjẹyàwó ẹ̀jẹ̀ ìṣẹ́ni kankan àdúgbò wo ò ní báyìí o lóò ọkọ mi ò fún mi láṣẹ láti ṣe nǹkan báyìí. Ìdí bá lè rẹ̀ bá ti fún ọ láti kókó owó ṣe kíni ní kò tẹ̀lé mọ́tẹ̀ láṣẹ aláṣẹ. Àwọn obìnrin tó wù ládùúgbò wọ́n máa ba ayé ẹ̀dá jẹ́ ní o. Wọ́n ètò ayé ẹ̀dá ṣe o. Ọ̀pọ̀ náà máa bì ọ́ nítorí tọ́lọ́run. Wọ́n tó ṣe nǹkan báyìí you need to seek permission of your husband. Hello my daddy, tí mo lè ṣe báyìí kó o ní ká ṣe rèé. Èèyàn tó máa ṣe máa ṣọ́ra láàrin ara yẹn ni. Àwọn yàrá máa tún kì í wò pé àkùtì èyí wa máa ń sìn ọmọ tí a wá tẹ̀lé bẹ́ẹ̀ ni mọ́gàrá lẹ́gbẹ̀ẹ́ títì. Wọ́n bá ṣàlàyé alhamdulilayi. Ilé tí wọ́n ti dàrú. Ilé tí yín ti ń tò ẹ̀ má jẹ́ kí wọ́n ráyè tọ́jọ́ ti yín. Tó yẹ báyìí sìn ìyẹn jẹ́ number 1. Number 2, má tú àṣírí ọkọ rẹ síta. Òjò ìyá ayé wa ibi tí a ń pa wá gan, àwọn aláwájú ò tẹ̀ fowó lẹ̀. Tó bá dùn ẹjọ́ mọ̀ láàrin ara yín. Tó bá tún ní bákan náà ẹ mọ̀ láàrin ara yín. Má pẹ̀jẹ́ ọkọ rẹ, má pẹ̀jẹ́ síta. Ọ̀pọ̀ náà wá bì ọ́. Gbogbo àwọn tí wọ́n ń pẹ̀jẹ́ ọkọ wọn síta kó láyé wọn ṣe nílò ní. Ayé wọn ò tẹ̀. Wọ́n ta ti single mother. Wọ́n ta lé pé káàkiri ẹni. Ọdún alẹ́ wọn ni ẹ lọ́wọ́. Wọ́n ìpa Nàìjíríà wọn. Nítorí ìdílé yìí, ọlọ́lọ́ba ló kàn lọ́wọ́. Níparí ibẹ̀, alájà ọ̀rọ̀ mọ́tà láì, àwọn olójókòó yìí, ni wọ́n dáadáa. Àwọn olójókòó ìdábí lọ́hùn. Bàbá ọlọ́gẹ̀ fìlà yìí, ni wọ́n dáadáa. Bàbá alhamdulilayi. Sẹ́gbẹ́ àtúnṣe question kan sí ó sì kéde ó sì dáhùn. Ó ní kéde ó ní bàbá wa ni. Bàbá tó bí ọlọ́mọ nìyẹn o. Èyí bàbá ọkọ rẹ̀. Don't ever say that pé dájú ọkọ mi. Inú mi sì kò pé Ọlọ́run sàmànà rẹ̀ orí bẹ̀rẹ̀ sí kéde